láíláí fún mi ní láíláí kò sí nǹkan tó máa ṣe tí máa lọ ṣe iṣẹ́ láíláí. Ìgbà táwa náà wà ní Mayflower tá a bá ṣe tán yálé wo ẹ̀yìn lọ́lé máa ní ẹ̀yìn lọ́lé ó fẹ́ yọ̀dọ̀ alájà àṣetéèyàn bá da ó máa ń bímọ tó da ẹ̀yìn náà da ẹ ti wá bímọ tó da ọmọ tó dùn yàn ní ọmọ tó pààyàn lẹ́rù kò pa wá lẹ́kún rí bó ṣubú wọlé ẹ̀wà rẹ́rìn jáde Alhaji Pasuma Alábí tèmi kò ní pẹ́ ẹ̀sùn oníṣẹ́ wà á túbọ̀ ṣọmọ pẹ́pẹ́pẹ́ fún wa àwa náà wá pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ á sì débi tẹ́lu òní báyìí nígbàkúgbà kí ló dé ìyá mi kí ló dé ẹkún ayọ̀ mi ayọ̀ nílé ní fún wa mama àwọn kan. fẹ́nu jọ̀nà fúnra ẹ̀ tọ́jú ìyá rẹ̀ pẹ̀lú bàbá máa ṣe jáde mọ́ wọn máa nà ọ̀rọ̀ alápọ̀nlé ni ò bá wọn sọ. akíbára nìkàbà àyẹ̀sùrọ̀ kìbìlà ìwà òkúkúlé wà lóko wọn mọ ní tẹ́tìlẹ̀ kúkọ adébìtì ní ẹ̀ṣẹ̀ ní káṣẹ́bọ̀ sọ́ọ̀lọ́ òun ọba ká má ṣe yá pẹ̀lú bàbá wa ṣe dédé káṣẹ́bọ̀ pẹ̀lú ọlọ́. àṣeyá ṣe bàbá ẹ máa ń tọwọ́ ẹ táwọn ọ̀gá bá yẹ. Alábí ànábì náà fi mú ẹni ìdíkù lẹ́kọ̀ọ́ lọ́jọ́ tẹ̀lé àlùkí àmọ́ ọba níbi ìkàgbọ́ ẹni òbí ẹ̀ bá dàgbà sí lọ́wọ́ tó dògbò yálà ìkọ́ tàbí olórí ojú àti ìyá ìlú àti oníṣẹ́ àlùkò ìṣẹ̀lẹ̀ àwọn òbí tí. Lágbára tó kò sólò ogun tó lè rí tí kò ṣe. Bọ́lá kú ṣètò ọlọ́run wọn bá kì í bẹ́sẹ̀ wò. Bọ́lá kú ṣètò ọlọ́run wọn bá kì í bẹ́sẹ̀ wò. Bí kò ṣe lágbára tó gidi ọ̀rọ̀ ni bí kò ṣe lágbára tó kò sólò ogun tó lè rí tí. Tó bá ṣe pé ikú pẹ́ ní ọlọ́run lọ́jọ́ kan tọ́lọ́run bá bínú tó bá rí bínú ẹ̀ o tọ́lọ́run bá fún ní ìlú èrì pé kí ló dé tó fi pa o ikú ibà kì í ṣe pé mọ́ ẹni. Ìyá mi, àá mi, kìíní kan, kìíní kan. Ẹja mi ká ti jọjọ. Ìyá mi àjí kẹ́rin nínú ẹ̀rẹ̀gẹ̀gẹ̀. Ọba máa kọ̀ bẹ̀ ìyá mi, ẹni tí ìyá mi kìíní kan sọ́tọ̀. Ó ti já máa bì. Máa yí gọ̀gọ̀ ni. Ọwọ́ ẹ̀ ni mo bá ń sọ. Òun nì. Hello, thank you. Thank you for watching on our YouTube channel. You are watching on Live Fuji Entertainment. Thank you for watching on our YouTube channel. We really appreciate all your efforts to grow our YouTube channel. Thank you. Please kindly subscribe to our YouTube channel and press the notification button. Ẹ ṣé o, àdúpẹ́ pé ẹ ń wo fídíò wa lórí YouTube wa. Ẹ ṣé o, àdúpẹ́ ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa. Ẹ ṣé o, ẹ̀yin sísítà wa, ẹ̀yin brothers wa. Thank you so much. We really appreciate. Thank you. Ẹ̀yin Fuji lover, ẹ̀yin Oganla, ẹ̀yin Olúfimọ. Ẹ ṣé àdúpẹ́ o. Ẹ̀yin Olúfimọ, àwọn èèyàn Saheed Òṣùpá. Thank you so much. Ẹ̀yin Oganla Pasuma Wonder, ìjọba one, Oganla ìbá yín o, ẹ ṣé àdúpẹ́ o. Ẹ̀yin tèèyàn K1 the
the ultimate king of music. Ẹ ṣé àdúpẹ́ o, ẹ̀yin K1, ẹ̀yin fans K1, ẹ jọ̀ọ́ ẹ má fi YouTube channel wa sílẹ̀ o. Ẹ̀yin fans King Saheed Òṣùpá also, ẹ má fi YouTube wa sílẹ̀, ẹ máa wo video lórí YouTube wa every time. A máa post video sórí YouTube wa ní gbogbo ìgbà. Ẹ ṣé àdúpẹ́, ẹ̀yin Oganla Pasuma, ìjọba. Ẹ jọ̀ọ́ ẹ máa bá wa wo fídíò wa ṣe ti gbọ́, ẹ máa bá wa wo fídíò wa, a máa post fídíò sórí YouTube channel wa every time ṣe ti gbọ́. Ẹ dẹ̀ tún lè check àwọn fídíò, àwọn old video tá a ti post already náà. Ẹ mọ̀ Fuji music kò kí n ṣe orin tó máa ń ṣá, orin Fuji ò kí ń ṣá. Thank you so much ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ẹ̀yin brothers and sisters wa. Ẹ ṣé gan-an gidi, ẹ ṣé àdúpẹ́.